Ìwé Mátíù orí 22. Jésù sì dáhùn, ó tún fi òwe sọ̀rọ̀ fún wọn pé ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀. Ó sì rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ pé àwọn tí a ti pè tẹ́lẹ̀ sí ibi ìyàwó, ṣùgbọ́n wọn kò fẹ́ wá. Ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mìíràn wípé ẹ wí fún àwọn tí a pè pé wò ó, mo ṣe oúnjẹ mi tán, a pa màálù àti gbogbo ẹran àbọ́pa mi, a sì ṣe ohun gbogbo tán, ẹ wá sí ibi ìyàwó. Ṣùgbọ́n wọn kò fi pé nǹkan, wọ́n bá tiwọn lọ, ọ̀kan sí ọ̀nà oko rẹ̀, òmíràn sí ọ̀nà òwò rẹ̀. Àwọn ìyókù sì mú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, wọ́n sì ṣe àbùkù sí wọn, wọ́n lù wọ́n pa. Nígbà tí ọba gbọ́ èyí, ó bínú, ó rán àwọn ogun rẹ̀ lọ, ó pa àwọn apànìyàn wọn nírun, ó sì kún ìlú wọn. Nígbà náà ni ó wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé a ṣe àsè ìyàwó tán, ṣùgbọ́n àwọn tí a ti pè kò yẹ. Nítorí náà ẹ lọ sí ọ̀nà òpópó, iyekíye ẹni tí ẹ bá rí, ẹ pè wọ́n wá sí ibi ìyàwó. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni sì jáde lọ sí ọ̀nà òpópó, wọ́n sì kó gbogbo àwọn ẹni tí wọ́n rí jọ, àti búburú àti rere. Ibi àsè ìyàwó sì kún fún àwọn tí ó wá jẹun. Nígbà tí ọba náà wá wo àwọn tí ó wá jẹun, ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìyàwó. Ó sì bí pé ọ̀rẹ́, ìwọ ti ṣe wọ ìhín wá láì ní aṣọ ìyàwó, kò sì lè fọhùn. Nígbà náà ni ọba wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ dì í tọwọ́ tẹsẹ̀, ẹ gbé kúrò kí ẹ sì sọ sínú òkùnkùn lóde. Níbẹ̀ ni ẹkún ohun ìpayín keke yóò gbé wà. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè, ṣùgbọ́n díẹ̀ ni a ó yàn. Nígbà náà ni àwọn Farisí lọ, wọ́n ń gbìmọ̀ bí wọn ó ti ṣe rí ọ̀rọ̀ gbámọ́ ní ẹnu. Wọ́n sì rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù lọ sọ́dọ̀ rẹ̀ wípé olùkọ́ni, àwa mọ̀ pé olótìtọ́ ni ìwọ sì ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́. Bẹ́ẹ̀ ni ìwọ kì í wojú ẹnikẹ́ni, nítorí tí ìwọ kì í ṣe ojúṣàájú ènìyàn. Ǹjẹ́ wí fún wa, ìwọ ti rò ó sí ó tọ́ láti máa san owó òde fún Késárì tàbí kò tọ́? Ṣùgbọ́n Jésù mọ ìrò búburú wọn, ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò, ẹ̀yin àgàbàgebè? Ẹ fi owó idẹ kan hàn mí. Wọ́n sì fi owó idẹ kan tọ̀ ọ́ wá. Wọ́n sì mú owó idẹ kan tọ̀ ọ́ wá. Ó sì bi wọ́n pé àwòrán àti àkọlé ta ni èyí? Wọ́n sì wí fún pé ti Késárì ni. Nígbà náà ni ó wí fún wọn pé ǹjẹ́ ẹ fi ohun tí ń ṣe ti Késárì fún Késárì, àti ohun tí ń ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ẹnu yà wọ́n, wọ́n fi sílẹ̀, wọ́n sì bá tiwọn lọ. Ní ijọ́ kan náà ni àwọn Sadusí tọ̀ ọ́ wá, àwọn tí ó wí pé àjíǹde òkú kò sí. Wọ́n sì bi wípé olùkọ́ni, Mósè wípé bí ẹnìkan bá kú ní àìnọ́mọ, kí arákùnrin rẹ̀ kí ó ṣú ara rẹ̀ ní opó, kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀. Àwọn arákùnrin 7 kan ti wà lọ́dọ̀ wa. Èyí ìkíní lẹ́yìn ìgbà tí ó gbé ìyàwó rẹ̀ ní ìyàwó, ó kú bí kò ti ní irú ọmọ, ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èkejì pẹ̀lú, àti ẹ̀kẹta títí ó fi dé èkeje. Níkẹyìn gbogbo wọn kú. Obìnrin náà kú pẹ̀lú. Ǹjẹ́ ní àjíǹde òkú, aya títa ni yóò á ṣe nínú àwọn méjèèje, nítorí gbogbo wọn ni ó ṣáà ní? Jésù dáhùn, ó wí fún wọn pé ẹ̀yin ṣìnà, nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì mọ agbára Ọlọ́run. Nítorí pé ní àjíǹde òkú
wọn kì í gbéyàwó, a kì í sì fi wọ́n fúnni ní ìgbéyàwó, ṣùgbọ́n wọ́n dàbí àwọn áńgẹ́lì Ọlọ́run ní ọ̀run. Ṣùgbọ́n ní ti àjíǹde òkú, ẹ̀yin kò ti kà á, èyí tí a sọ fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá wípé, èmi ni Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run kì í ṣe Ọlọ́run àwọn òkú, bí kò ṣe ti àwọn alààyè. Nígbà tí àwọn ènìyàn gbọ́ èyí, ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́ pé ó pa àwọn Sadusí ní ẹnu mọ́, wọ́n pe ara wọn jọ. Nígbà náà ni ọ̀kan nínú wọn tí í ṣe amòfin dán an wò, ó sì bi í léèrè ọ̀rọ̀ kan wípé, Olùkọ́ni, èwo ni àṣẹ ńlá nínú òfin? Jésù wí fún un pé, kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Ọlọ́run Olúwa rẹ. Èyí ni èkíní àti òfin ńlá. Èkejì sì dàbí rẹ̀, ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Nínú àwọn òfin méjèèjì yìí ni gbogbo àwọn òfin àti wòlíì rọ̀ mọ́. Bí àwọn Farisí ti kó ara wọn jọ, Jésù bi wọ́n wípé, ẹ̀yin ti rò ó ti Kristi sí, ọmọ ta ní í ṣe? Wọ́n sì wí fún un pé ọmọ Dáfídì ni. Ó sì wí fún wọn pé, èé ha ti ṣe tí Dáfídì nípa ẹ̀mí fi ń pè ní Olúwa, wípé Olúwa mi wí fún Olúwa mi pé, ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ǹjẹ́ bí Dáfídì bá ń pè ní Olúwa, èé ha ti rí tí ó fi ṣe ọmọ rẹ̀? Kò sì sí ẹnìkan tí ó lè dá ní ohun ọ̀rọ̀ kan, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó jẹ́ bi í léèrè ohun kan mọ́ láti ọjọ́ náà lọ.